good news fún ẹ̀yin tí ẹ kì í rọrùn sùn. Good news fún ẹ̀yin tí insomnia àti sọ Agbara yín di ibùgbé. Ṣé rí good news mo mú wá rọ̀lẹ́ yìí lórí insomnia remedy tí mo drop. In fact, ṣé rí good news tèmi yìí ó tún wá ní testimony nínú. Good news tèmi yìí ó ní testimony nínú. Ẹ̀yin tó jẹ́ pé ẹ kàn fi pé ìfúnpá gíga yín tí ẹ mọ̀ pé àtàrà àìrórun sùn òun ló ti wá, ẹ̀yin lẹ́ni tí good news ti rọ̀lẹ́ yìí. Ṣé rí oògùn àìrórun sùn tí mo drop eléṣùrú ẹ lọ wo orí page mi, ẹ search apps gallery àbí kẹ́ search Mọ́mísí Àyìndé tó gallant lórí Facebook, kẹ́ ẹ lọ wo fídíò yẹn. Àwọn tó ń lò tó ń ríṣẹ́ bọ́n ṣe ń fi àdúrà ṣọwọ́ sí mi. Ìdí tí mo fi lélẹ̀ ní ó ní testimony nínú ni pé ẹ fẹ́ tí ara yín gbọ́, ẹ fẹ́ tí ara yín gbọ́ kí wọ́n á fa testimony bẹ̀ kí wọ́n á fàyọ fún yín. Ó ṣiṣẹ́ fún mi tó ṣe pé alẹ́ ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí lò ló ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́. Ṣé ń gbọ́? Ẹlòmíà láwọn tí ń bá tilẹ̀ ó ti pẹ́ ó ti tọ́dún méjì ó ti. Mi ìfẹ́ mọ̀gbà tí àìrórun sùn tó ti fi àgọ́ ara ẹ̀ ṣe ibùgbé. Tó o bá lo oògùn àìrórun sùn mi yìí tí ò bá ṣiṣẹ́, ó ní ìdí brain evacuation. A jẹ́ pé bìkan nínú ọpọlọ yẹn kò tiẹ̀ gbéṣẹ́ mọ́ rárá ni. Mi ìfẹ́ mọ bá ìrorun sùn yẹn ti ṣe lè dẹ́ láàmú tó. Bóyá mọ́mì yín àbí dádì yín ni àbágbàlagbà kan lẹ nílé náà máa ń ṣàn complain fún pé àwọn ò kí ń rorun sùn. Ẹ bá mi ṣe rẹ́sípì yẹn fún wọn. Tẹ́ bá lè ṣe ẹ lọ ṣe, tẹ́ ẹ bá lè ṣe ṣẹ́ ti rí. Ìta ti ṣe sílẹ̀ fún títà lélẹ̀. Full free recipe ẹ ó wà lórí apps gallery lórí TikTok ẹ lọ wò. Tẹ́ bá lè ṣe ẹ lọ ṣe, tẹ́ ẹ bá lè ṣe ẹ rà ìta ti ṣe. Kí ẹ gbọ́ voice woman yìí délẹ̀. Ìgbà tí mo ti over 40 by the mo ti bẹ̀rẹ̀ tí wọ́n. Wọ́n nígbà táwọn tí over 40 years ni àìrórun sùn ti wọlé ti àwọn. Lẹ́yìn tá àìrórun sùn wọlé tí wọ́n ẹ tún gbọ́ nǹkan tó tẹ̀lé. Dẹ́gbẹ́gbà mi bá wákàtí kan wákàtí méjì tí máa jí kan láì pé mi ò sùn rárá. Ṣé ń gbọ́? Wákàtí méjì yẹn gbogbo ọ̀nà máa ro mí báyìí dẹ́kun ti lead sí BP fún mi. Ṣé gbọ́? Tí mo ti bẹ̀rẹ̀ sí ń lò sí. Ó ti lead sí BP. Ọmọ tí àìrórun sùn máa ń bí nìyẹn. Ó ti lead sí BP. Ẹ gbọ́ délẹ̀ o. Láti ìgbà tí mo ti ń lò bàbí mi ò lo BP òun dẹ̀ ń jẹ́ BP mi dẹ̀ normal. Ṣé gbọ́? Wọ́n ní láti ìgbà tí àwọn ti lo oògùn insomnia tí mo ṣe fún títà yẹn táwọn ti lò àwọn ò lo oògùn BP mọ́. BP àwọn dẹ̀ regular ẹ tún gbọ́ fúnra yín jẹ́ fásitì bẹ̀rẹ̀ sẹ́yìn díẹ̀. Mi ò lo BP òun dẹ̀ ń jẹ́ BP mi dẹ̀ normal. Ó máa normal téèyàn bá ti sùn dáadáa BP máa normal. Ẹ ṣe mà ẹ wò ó ní ò lè bíṣẹ́ mọ́ yín lọ́wọ́ Àmín, lágbára Ọlọ́run. àmín, àmín. Àwọn ọmọ yín wo tó bá dé bá wọn máa bá láàánú pa. Àmín, àmín, àmín. Ẹni náà ẹ ní fi àìsàn gbà Àmín. ẹni tara yín lágbára Ọlọ́run. Àmín, àmín, Ẹ ṣe gbọ́n ẹ ṣe àmín, òun dúpẹ́ o. àmín. Yes ma. Mo fẹ́ ọ̀dà kí ni kírìmù. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn wọ́n náà tún fẹ́ bá ara cream. So àìrórun sùn ó léwu gidi gan. Ó ṣeé ṣe kó jẹ́ pé oògùn BP tó ń kó lò lójoojúmọ́ yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé àìrórun sùn ló ń fa ìfúnpá gíga fún ẹ. Àìrórun sùn yẹn ni kó kọ́kọ́ mójú tó bá mi mú wá. Ṣé rí bó ṣe wà yìí? Èsúrú òun la fi ṣe. Èsúrú wà ńbẹ̀, àsùfẹ́ ẹ̀gẹ́ wà ńbẹ̀, àlùbọ́sà ilé èròjà tó wà ńbẹ̀ ó lé ní 11. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe máa ṣe one by one ó wà lórí péjì mi. Ìwọ tó bá lè ṣe lọ ṣe, tó ò bá lè ṣe rà ìta ti ṣe 08027457099 lórí Facebook Mọ́mísí Àyìndé tó gallant. Mọ́mísí yẹn Z ló máa wà ńbẹ̀, Mọ́mísí Àyìndé tó gallant. Lórí TikTok apps gallery gbìyànjú kó ṣe oògùn insomnia yìí kó o fòpin sí ìfúnpá gíga. Tọ́jọ́ orí bá ti tó ibì kan àwọn nǹkan oríṣiríṣi ló máa yọwọ́, àwọn nǹkan tó lè tètè fi reverse ẹ̀ tó jẹ́wé àtegbò òun làwa mú wá fún yín láǹfààní. Mi ní ṣàlàyé fún yín nínú fídíò yìí torí mi lè máa tún fídíò ṣe lórí kíní mi ráyè kíní báyìí, but tí n bá rí good news báyìí máa mú wá fẹ́yìn tẹ̀ ṣì ń doubt wípé ewé àtegbò wà tó lè gbógun ti àìrórun sùn. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08027457099.